Ẹ káàbọ̀ sí orí ètò níbi tí a ti ń kẹ́kọ̀ọ́ nípa bí a ṣe lè sọ àwọn ọ̀rọ̀ Yorùbá kọ̀ọ̀kan ní èdè Gẹ̀ẹ́sì. Ẹ máa bá wa ká lọ. Báwo ni a ṣe lè sọ wípé wọ́n pa nǹkan rẹ́ tàbí wọ́n sọ ọ́ dòfo tàbí wọ́n pa nǹkan run ní èdè Gẹ̀ẹ́sì? Tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá fẹ́ sọ wípé wọ́n pa nǹkan rẹ́ tàbí wọ́n sọ nǹkan di òfo tàbí wọ́n pa run, wọ́n á ní wípé annihilate, annihilate, annihilate. Bí a ṣe ń kọ ni ẹ̀ ń wò ní òkè yìí. Báyìí ni a ṣe lè lò nínú ọ̀rọ̀. The soldiers have annihilated the town. The soldiers have annihilated the town or the villagers. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, báwo ni a ṣe lè sọ wípé ènìyàn fi ojú sọ́nà tàbí ènìyàn mọ nǹkan tẹ́lẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì? Tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá fẹ́ sọ wípé ènìyàn mọ nǹkan tẹ́lẹ̀ tàbí ènìyàn fi ojú sọ́nà, wọ́n ní wípé anticipate, anticipate, anticipate. Báyìí ni a ṣe lè lò nínú gbólóhùn. We anticipate a large crowd for the concert. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, báwo ni a ṣe lè sọ wípé nǹkan mú ayé rọrùn ní èdè Gẹ̀ẹ́sì? Tàbí báwo ni a ṣe ń pe ohun amáyérọrùn ní èdè Gẹ̀ẹ́sì? Tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá fẹ́ sọ wípé nǹkan mú ayé rọrùn ní èdè Gẹ̀ẹ́sì, báyìí ni wọ́n ṣe ń sọ. Òun ni ó wà lókè. Facilitate, facilitate. Bí a ṣe ń kọ ni ó wà lókè. Báyìí ni a ṣe lè lò nínú gbólóhùn. The modern equipment facilitates our access to the internet. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, báwo ni a ṣe lè sọ wípé ènìyàn ń ṣe àfọwọ́rá ní èdè Gẹ̀ẹ́sì? Tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá fẹ́ sọ wípé ènìyàn ń ṣe àfọwọ́rá ní èdè Gẹ̀ẹ́sì, wọ́n á ní pé filch, filch, filch. Bí a ṣe ń kọ ni ẹ̀ ń wò lókè yìí. Báyìí ni a ṣe lè lò nínú gbólóhùn. He filched a packet of matches. He filched a packet of matches. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, báwo ni a ṣe lè sọ wípé ènìyàn fi ara sin láti hùwà ìbàjẹ́ ní èdè Gẹ̀ẹ́sì? Tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá fẹ́ sọ wípé ènìyàn fi ara sin láti hùwà ìbàjẹ́ ní èdè Gẹ̀ẹ́sì, wọ́n ní pé lurk, 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 lurk. Báyìí ni a ṣe lè lò nínú gbólóhùn. The thief lurks behind the abandoned vehicle to commit the crime. Or the thief locked behind the abandoned vehicle for the victims. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, báwo ni a ṣe lè sọ wípé ènìyàn wọ aṣọ tí wọ́n ti lògbó tàbí nǹkan tí wọ́n ti lògbó ní èdè Gẹ̀ẹ́sì? Tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá fẹ́ sọ wípé nǹkan ti gbó tàbí ènìyàn wọ aṣọ tí wọ́n ti lògbó àbí nǹkan tí wọ́n ti lògbó ní èdè Gẹ̀ẹ́sì, wọ́n ní pé threadbare, threadbare. Bí a ṣe ń kọ ni ẹ̀ ń wò ní òkè yìí. Bí a ṣe ń kọ rèé. Báyìí ni a ṣe lè lò nínú ọ̀rọ̀. He wore threadbare clothes to the in-laws house. Níbí ni a máa fi àdàgbà ẹ̀kọ́ ráńpẹ́ rọ̀ sí. Ire o.